ìyẹn ti central account a dúró níbẹ̀ yẹn náà a tún wá fi àsìkò yìí a tún wá tún fi kéde Kilonlo app fún yín ọmọ tuntun tí Yorùbá ṣẹ̀ṣẹ̀ bí ni ọmọ tuntun jòjòló ó káàbọ̀ kú oríire a wá fi polówó Kilonlo fún yín ẹni tí ò bá tí download Kilonlo ẹni tí ò bá tí sister mi tá ń pè mí yẹn mi ìmọ̀ bóyá ẹ fẹ́ pè mí sórí program ni mo rí pé ń pè mí ẹ lọ download Kilonlo orí Kilonlo àgbé fóònù lórí WhatsApp mọ́ orí Kilonlo láti fẹ́ máa gbé call wa ẹ̀yin tí ẹ bá ti download call ló tí ẹ bá ti download lórí Kilonlo èmi náà share lò sí sister mi ẹ fẹ́ kí mi ni mo share lò sí yálà ẹ ń wo program yìí ni àbí ẹ ti ẹ ń ṣe kí ni àbí ẹ wo program àbí ẹ kàn kí mi ni bóyá later ẹ wo sister Kubra Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín ojú ò ní tì yín Ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín o ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi lọ Kilonlo nìyẹn ẹ bá wa download ẹ̀ nǹkan tí ẹ máa fi download ẹ̀ kò ní ṣì rárá tẹ́ ṣe máa download Kilonlo ẹ̀yin tí ẹ bá ń lo Samsung tẹ́ ẹ bá ń lo Android ẹ lọ sórí Play Store yín ẹ fi Kilonlo síbẹ̀ ẹ ní láti fi àmì sí á gbé jáde fún yín ẹ download ẹ̀ kò ní ṣì rárá ẹ̀yin tí ẹ bá ti download ẹ lè pè wá màá gbé lọ́wọ́ kan náà bí báyìí ni kẹ́ sọ fún mi pé a ti download ẹ kẹ́ wá ṣàlàyé bó ṣe dùn tó lárinrin sí fún mi ẹ sọ fún mi Kilonlo tí ẹ bá ti rí fídíò Kilonlo ó wà colorful tó jẹ́ wípé tí ẹ bá ṣe mí mo bóyá ti ṣe fídíò pẹ̀lú èèyàn tó bá wà níbí ẹni tí ẹ bá máa tó bá máa receive ẹ lọ́rùn náà láti ní Kilonlo kó má dà pé máa pèèyàn kan tẹ máa ní mo pèèyàn lórí Kilonlo kò gbé ajẹ́pẹ́ níyàn náà ò tí ì download ẹ̀ ni ṣó ti yé yín ẹni tí ẹ bá máa download ẹ̀ ó ní láti ní Kilonlo app yẹn ẹnjìníà wa ẹ bá mi gbé nọ́mbà tí wọ́n máa fi pè mí sórí Kilonlo fún wa nọ́mbà tó gbẹ̀yìn pẹ̀lú 313160 òun ló fi máa pè sórí Kilonlo ìyẹn ni kẹ́ bá mi gbé síta fún mi mo fẹ́ kí ẹnìkan bí méjì kan pè wá sórí ètò lórí Kilonlo app ọmọ tuntun wa tí a ṣe gbé jáde ni ọmọ tuntun jòló ni ó dẹ̀ máa dàgbà ó máa tọ́ ó máa gbó ó máa ju àwọn tó bá ó máa jù wọn lọ àdúrà táwa ń gbà nìyẹn fún ọmọ tuntun wa yìí o á dàgbà á dògbò á ju àwọn tó bá nílẹ̀ lọ ṣe mọ̀ kan tí èèyàn bá bímọ yẹn máa sọ pé ọmọdé yìí mo fẹ́ kó ju bàbá ẹ̀ lọ eléyìí ó máa ju bàbá àdúgbò wọn grandfather ẹ̀ lọ Kilonlo yìí torí bẹ́ẹ̀ ẹ bá wa download ẹ̀ ní báyìí tí ẹ bá ti wá download ẹ pè mí kí ẹ ṣe kí ni kí ẹ sọ pé ájìá mo ti download ẹ o ẹ wo fídíò ẹ dán wò wọ́n ní dán wò ẹ dán wò òun ló ṣe ẹ tí ò bá dán wò kò lè mọ dúdú ẹ rárá tí ẹ bá dán Kilonlo wò ẹ mọ̀ wípé Kilonlo gbáà ni ẹ rí gbogbo nǹkan tó ń lọ pátá á wá yé yín dáadáa torí pé bí a ṣe ń sọ fún yín àṣírí kan òun lẹ mọ̀ nígbà tó bá yá ṣe mọ̀ wípé Facebook àti àwọn YouTube àwọn nǹkan kan wà tí ẹ pé a fẹ́ máa fi wọ̀nyí lórí ìkànnì in fact a rí kíní kan tí mo fi wọn ẹnjìníà mi pé ṣé mo lè fi lè wọn ọmọ short yín down ni o tó bá jórí Kilonlo ni tí a bá fi wọ́n ti mọ̀ yí pé àwọn nǹkan ti Yorùbá ni nǹkan tí a fẹ́ fi máa fi ṣe nìyẹn kò ṣe bí ká fi ṣàìdá o bóyá nǹkan ṣẹlẹ̀ lóńdó ní ìsìn irú nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn tá a bá gbèrú orí picture yẹn sí orí YouTube àbí orí Facebook wọ́n máa block ẹ̀ ni WhatsApp náà ti fẹ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọn ò ní pẹ́ gbé irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde pé tẹ bá ti gbé nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ bá ti send nǹkan síyàn tí ò ń ṣe nǹkan tó jẹ́ nǹkan lẹ́jẹ̀ àbí nǹkan tó wà violent wọ́n máa block yín ni torí bẹ́ẹ̀ ẹ lọ download Kilonlo
ẹ̀ẹ́dẹ̀ mọ nǹkan tí àwọn ìjọba Nàìjà tí wọ́n lè ṣe ṣe bẹ́ẹ̀ rí ńgbà kan tí wọ́n blọ́ọ̀kì Twitter wọ́n lè ṣe 10 owó tí wọ́n ní kò sí tí wọ́n lè fi sanwó fún òṣìṣẹ́ yẹn wọ́n lè fi ṣe síà 10